ọ̀rẹ́ a máa pani bẹ́ẹ̀ náà lọ̀rẹ́ a máa lani kọ́lọ́run ọba mi òkè kó ṣọ́ wa lọ́wọ́ àwọn afẹyínpẹ̀ràn ẹ̀dá. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rẹ́ ló fa Sunday Igboho Oosa láwọn ọ̀tá lọ́wọ́ o, ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run ọba mi pé orí kó Sunday Igboho yọ lọ́wọ́ àwọn DSS àtàwọn sọ́jà tí wọ́n lọ fìbọn ká a mọ́lé ní ọdún 2021. ẹ wò ó, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Sunday Igboho Oosa fún ààrẹ. ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ń jẹ́ àkọ́kọ́ ìgbà tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí, ẹ bá mi click lórí subscribe button kẹ́dẹ̀ share fídíò yìí. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa, ẹ ní ròhùn gbé sọnù bí ò ṣe bí ọmọ. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí mo mọ̀ sí Sunday Igboho. àwọn DSS àtàwọn sọ́jà wa ká mi mọ́ ní òru ọjọ́ July 1st 2021. ìgbà tí wọ́n dé ní òru ọjọ́ yẹn, wọ́n dé ní bí aago kan òru. mo wà ní inú bedroom mi lókè mi wà, mo wà nù yàrá mi níbí. mo máa ń gbọ́ tí wọ́n yìnbọn dún ta pàràpàrà wọ́n á yọjú. mo ṣílẹ̀kùn mi wá, mo ṣílẹ̀kùn mi yìí. ìgbà tí mo ṣílẹ̀kùn mi yìí, mo yọjú. ìgbà tí mo yọjú, mo ní ẹ̀yin wo ni ẹ̀, mo sọ pé ẹ̀yin wo ni ẹ̀, wọ́n kàn ní ìbọn yẹn sí mi. mo fi dùn pé àwọn àlàfo ìbọn lẹ́wẹ̀, ojú ìbọn lẹ́wẹ̀. lójú mo sọ yìí, Ọlọ́run ló lẹ́mí mi lọ́dọ̀ ni, torí pé ọjọ́ burúkú tí mi lè gbàgbé nù gbèsè ayé mi táyé òfin tán. mo ní olóko ìlàjà mi kàlẹ́ kí wọ́n mọ̀ ń sìn wọ́n tó ti àwọn kan máa ń bẹ tó dé àwọn ọ̀rẹ́ tó ń fọwọ́ mi kí mo wá sọ, torí pé olóko mi tó pa ẹ̀ mo fẹ́ràn olóko rẹ̀ gan. ó lé mi nínú yàrá tó máa ń wà, so ọ̀rẹ́ mi tó máa ń bẹ tó súnmọ́ mi òun ló dúdú ó wá ń bí èdè jẹ́ olóńgbò yẹn lọ́wọ́ ọ̀rẹ́ mi wá ń béèrè nípa olóńgbò yẹn lọ́wọ́ mi. Ọlọ́run ló ní kí n mọ̀ lánà padà. òun ló fi pé tí wọ́n fi pa olóńgbò yẹn pé òun ló sọ fún wọn pé wọ́n ń bá sọ lórí fóònù lórúkọ yẹn. mo rí náà sí kápọ́ọ̀lù tó ń pa kápọ́ọ̀lù náà tó ń sọ pé kàmídà ó ní pé wọ́n sọ fún olóńgbò yẹn pé àṣírí olóńgbò yẹn wọ́n fi pa olóńgbò yẹn jọ yẹn wọ́n kàn pa olóńgbò yẹn dànù. èmi kàn fi gbé mọ́ ẹgbẹ́ tó wọ́n àjọ sọ̀rọ̀ àjọ jókòó ọwọ́ ni olóńgbò yẹn wọ́n fún mi aláì mo lólóńgbò yẹn mo ní àṣírí kan ni mo ní musa gbé mọ́ra èmi ò láwọn kankan. òun ló fà á pa olóńgbò yẹn dànù nígbà yẹn òun ló sọ oríṣiríṣi fún un lórí fún un òun ló ń dárúkọ àwọn àbúrò ẹbẹrẹ ní báyìí Ọlọ́run yọ àwọn òǹgbẹ pẹ̀lú mi ṣé ẹ gbàgbé láti tẹ subscribe button kẹ́dẹ̀ share kẹ́ like ẹ ṣé o.